بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته أدعوكم فún Ọlọ́run Ọba atọrọ àlékún ẹ̀yìn ìkẹ́ àti ìgẹ̀ tó pọ̀ fún aṣáájú ẹ̀dá Ànábì wa Muhammad Ọlọ́run kó má ṣe bá wa lé Ànábì kún ní ìkẹ́ àti ìgẹ̀ àwọn aráalé àwọn ìyàwó àwọn ọmọ gbogbo àwọn àfáà wa pátá Olúwa kó bá wa ṣe àlékún àánú àti àlékún ìkẹ́ rẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan àwọn òbí wa méjèèjì Olúwa kí ó bá wa ṣe àlékún dáadáa fún wọn ní gígùn àlàáfíà ara àwọn tó wà láyé nínú wọn Ọlọ́run kó bá wa jọ dáre fún wọn àwọn tó bọ́ sálì kìyàmà Ọlọ́run sábà kẹ́ wọn níkẹ́ àlùkìyàmà àti gbogbo wa níbi tí a ti ń wò wá jákèjádò àgbáyé wípé a kú dédé àsìkò yìí lọ́dọ̀ tí wá ń bí nínú Ògbómọ̀ṣọ́ lọ́wọ́lọ́wọ́ àárọ̀ láwa aago 10 ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá lù ní ẹ káàárọ̀ èyí tó bá jẹ́ wípé ó bọ́ sí àsìkò míì ní ọ̀dọ̀ yín gbogbo ìgbà tí ẹ bá ń bẹ òun náà ni àfikún yín àánú Ọlọ́run kò ní fi ẹnì kọ̀ọ̀kan wá sílẹ̀ akíra wa wípé a kú jímà tòní Ọlọ́run kò jẹ́ àṣẹ púpọ̀ jímà láyé ọlá ìyá nẹ́bì ní iwájú Ọlọ́run wala la hawla wala quwwata illa billahi al-ali al-azim ẹ jọ̀ọ́ tá bá tin wọlé ẹ jẹ́ ká máa tẹ like and share ẹ jẹ́ ká máa tẹ like and share ẹ sì jẹ́ kí a máa fi ìfẹ́ hàn sí ara wa ẹ mọ̀ pé yín náà ni àwa náà sì ni yín Ọlọ́run ní jẹ́ kí a bàjẹ́ lọ́wọ́ ara wa ọlá ìyá Nábì ní iwájú Ọlọ́run wala la hawla wala quwwata illa billah ọ̀rọ̀ ńlá kan òun ni mo mú wá lónìí láti wá ṣàlàyé àti láti wá yànnàná gbogbo tí ń jẹ́ àgbáyé ní àpapọ̀ Ọlọ́run má jẹ́ á sì wí o má jẹ́ yóò sì wá gbọ́ síwájú kí n tó bẹ̀rẹ̀ ètò à ń bọ̀ Ọlọ́run ní bà Americas jẹ́ insha Allah àwọn àdàbíyà Ọlọ́run ní bà wá jẹ́ o gbogbo àwa zùmùránà Ọlọ́run yóò ṣàlékún àdúrótì fẹ́ni kọ̀ọ̀kan ọlá ìyá Nábì ní iwájú Ọlọ́run tó ìtí mo kọ sí òkè gbogbo wa tí à ń wọlé mo kí yín púpọ̀ gan ni wípé ẹ kú ìdarapọ̀ mọ́ ètò àánú Ọlọ́run ní fìyín sílẹ̀ ẹ̀jẹ̀ bí mo ṣe máa ń ṣe ládùúà ní gbogbo ìgbà ọ̀làlá ilaha illallah ọ̀là Muhammadu Rasulullah sallallahu alaihi wasallam. mo kọ síbẹ̀ wípé ǹjẹ́ ọdún ẹbọ òun ni Kérédù Carnival Ògbómọ̀ṣọ́ Kérédù Carnival ẹ má jẹ́ ń gọ̀ síra mi àbá mi ẹ dákun ẹ má bínú mo kí bàbá wa ọkọ ìlú olórí ládéládé nínú ìlú Ògbómọ̀ṣọ́ bàbá wa láyélúwà His Imperial Majesty Ọba Gandhi Afọlábí Ọládùnní Ọláoyè Olúmọgẹgẹ kẹta sọ̀rọ̀ ti Ògbómọ̀ṣọ́ kábíyèsí o mo sì fìlà kórí adé o bàbá mo pàgùn ọmọ wájú yín o mo súnmọ́ ba níwọ̀n ẹgbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀je arọ́ba fi lọ bá ń pa èmi ò rí yín fún bàbá o Ọlọ́run kó jẹ́ kí ẹ pẹ́ lóyè Ọlọ́run má da pèrè Ògbómọ̀ṣọ́ rú ma yín lọ wa aleykum salaam wa rahmatullahi wa barakatuhu afáàmì Najimdeen Lawal mo kí yín Ọlọ́run má da ètò ìlú Ògbómọ̀ṣọ́ rú ma yín lọ́wọ́ nínú àwọn tẹ́ ń ṣe kínú wa tó fi máa ń dùn ní gbogbo ìgbà wá kábíyèsí ẹ ṣe débi wípé wọ́n recognize yín ní ìlú Ilé-Ifẹ̀ níbi tí ojúmọ́ ti mọ́ wá sáyé nílé Oòduà wọ́n recognize iṣẹ́ yín tẹ̀ ń ṣe Allahu Akbar Allahu Akbar mo jáàbù kìíní yẹn ní àárọ̀ yìí mo wá ń dúpẹ́ fún Ọlọ́run ìwọ tí Ọlọ́run bá ṣe ní ọmọ Ògbómọ̀ṣọ́ wàláhì ọ̀rọ̀ rẹ̀ tọ́ sí kò kí ẹ máa ṣe alhamdulilayi ní gbogbo ìgbà torí pé kí ni ọba tí Ọlọ́run yàn fún wa a sì nọ́mbà mú a sì yàn l'Ógbómọ̀ṣọ́ fa mo máa ń sọ bọ́lọ́run bá yàn mí fún wa náà tí ń dà lóru à nílé sọ àmọ́ àwọn mọ́ra ní aṣọ di sóònú ẹ̀kú ni àwọn mọ́ra àmọ́ Ọlọ́run ò fún wa ní ọba jẹgúdú jẹrá ó fún wa ní ọba tó ṣe wípé Allahu Akbar Ọlọ́run náà ní kọ́ máa ṣe mo rí kíní yẹn ẹ máa wò ẹ wò láti ilé Oòduà ni wọ́n ti recognize iṣẹ́ bàbá wípé this is the beautiful palace of Ògbómọ̀ṣọ́
renovated by Ọba Gandhi. Allahu Akbar. Ọba Gandhi brought his innovative experience from the US to Ògbómọ̀ṣọ́ land. Allahu Akbar. I'malu fasayara Allahu a'malakum. Àyá Kùránì ló sọ bẹ́ẹ̀. Ó ní gbogbo ohun tó bá wù ọ́ tó bá máa ṣe lọ. Olúwa ń rí ọ, Olúwa ń wù ọ́ bó ti ń ṣeun. Òtafà sókè yìí ló borí náà bọ́ba yìí ò rí ọ tó ń wù ọ́. Àbákábíyèsí kúdòsù Yunusa, gbogbo àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ á kú oríire tọ́lọ́run ní ká ní ọba rí, ọba àdùnnú, olóríire ọba tí ń wá ìdàgbàsókè fún ìlú, ọba tí ń wá ìlọsíwájú fún ìlú. Kábíyèsí o, àfáàní Arísíkọ́lá Náfíù, mo kí yín gbogbo Ìgbòho ńkọ́. Ẹ bá mi kí bàbá wa ọba Ìgbòho, Ọlọ́run ní da Ìgbòho rú, ọlá ìyá nẹ́bí tó wájú ọ̀nà Sheikh Lukman Samahon, mo kí yín púpọ̀. Pẹ̀lú tí wọ́n rí láti ilé Oòduà yìí, yóò àjẹ́kẹ́mi náà ó kí n já dansi adíẹ̀ pẹ̀lú orin bàbá Gandhi. Ẹja dansi adíẹ̀ pẹ̀lú orin bàbá Gandhi ká fi mọ rírì iṣẹ́ bàbá. Bàbá mo wá kí yín, mo fẹ́ yànnà náà ọ̀rọ̀ yẹn, ẹ̀yin jẹ́mọ́ ẹ̀ ló bínú. Wọ́n ní bí egun ẹni bá ju oore ayé atọ́kùn. Kábíyèsí, à ń gbádùn yín sà. Allahu Akbar. Ọba wey come vision clear. Ògbómọ̀ṣọ́. Àbáwá ìmáàmù abẹ́dẹ́, ìmáàmù alábẹ́dẹ́, Sheikh Muslihuddin Aláàgbérí, mo kí yín sá o, ẹ ṣeun ẹ kú gbogbo ìgbà. Ẹ̀yin náà Ògbómọ̀ṣọ́. Ẹ wò, gbogbo ayé. Ó wù mí kí mi náà máa wò yín bí gbogbo yín ṣe ń jó bẹ́ẹ̀ tí ń mì o, bẹ́ẹ̀ tí ń wò mí, ó wù mí kí n máa wò yín. Ẹ máa mọ tí kò sí kábíyèsí o. Love, like, share. Love, like, share. Ọba wa làwa nání. Kábíyèsí la ní táwa nání. Ìwọ náà gbọ́ bàálù ẹ̀ jáde. Jẹ́ á wò wọ́n wò. Ẹ má jẹ́ kí ẹ̀sìn ó dí wa lójú káwá láàárá sí lórí bàbá Gandhi. Bọ́ọ̀mọ ẹni bá dẹ ẹjẹ́ á wí ọmọ ẹni ò ní da kákó lẹ̀kẹ̀ síbi ọmọ ẹlòmíì. Èyí tí bàbá Gandhi ń ṣe yìí, ìwọ tí ò bá tẹ́ lọ́rùn ó yẹ àfúrá sí ọ. Oyè láti Samson, ẹ ṣeun. Bàbá ní kí n sọ fún yín kó rí yóò kàkì ní tẹnu gbó bí ọwọ́ ọlá ìyá nẹ́bí níwájú Ọlọ́run. Tọ́ ibi tí mo wá bàbá kábíyèsí akínyín gbogbo ayé wàláhì ni wọ́n ń rí yín lọ́dẹ̀ rí iṣẹ́ yín, wọ́n rí takuntakun yín. Ìtẹ́mi máa ń bẹ lọ́n fún yín
things ní yé màmá bẹ lọ́hùn rẹ̀ fún yín ní gbogbo ìgbà òun ni kí ọlọ́run dákun kó má dájọ́ kúkúrú ẹ̀ nílé yín ní orí kọ́lọ́run má wàá fi àlàáfíà ara jẹ yín níyà torí tí ò bá sí àlàáfíà mọ́ gbogbo ohun tí èèyàn bá ní lọ́kàn èèyàn ò ní ro kankan mọ́ àdúrà èèyàn èròǹgbà èèyàn yóò wá bọ́ sórí ẹyọ kan orí kí ni yóò bọ́ sí pé kí n sáà gbádùn ọlọ́run ò ní sọ àdúrà yín di ẹyọ kan bàbá kábíyèsí gbogbo àwọn tí wọ́n bá yín ṣe àmì náà ọlọ́run ò ní sọ àdúrà wọn di ẹyọ kan àní fi àìsàn lògbà wọlá ìyá nẹ́bì ní iwájú ọlọ́run wọlá láhàwọlá wọlá quwwata illa billahi al-aliyyil azim. Bákan náà mo kí bàbá wa ìmáàmù àgbà fún ní Ògbómọ̀ṣọ́ ìmáàmù ọba ìmáàmù handsome ìmáàmù zohiran wa batinan tẹ́ ẹ bá ti rí bàbá yìí lẹ́ẹ̀mọ̀ rí jamal ẹ mọ̀ rí ẹwà ọba tó dá yín dá bẹ́ẹ̀ ti rí ọlọ́run ò ní tún yín dá ọlọ́run ò ní tún yín dá padà sí àìdá ọmọ aráyé ò ní bẹ wa ayé jẹ́ ọlá ìyá nẹ́bì níwájú ọlọ́run ohun ẹnu yín tí gbogbo ayé máa ń fẹ́ gbọ́hùn ọlọ́run ò ní gba ohun náà dànù kúrò lẹ́nu yín àlùbáríkà nẹ́bì níwájú ọlọ́run ọlá la ilaha illallah ó gbọ́ wa tí à ń darapọ̀ létò gbogbo wa ni mo kí bàbá mi dáńsóró ọlọ́run ẹkùn ọkọ àwọn mọ̀nàfìkì ó pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ẹkùn ọkọ àwọn mọ̀nàfìkì dáńsóró ọlọ́run ò ní mú yín ayé ò ní mú yín o tọ́lọ́run ò bá mú yín táyé ò mú yín ọlọ́run ò ní mú àwa náà ayé ò ní mú àwa náà gbogbo àwa olólùfẹ́ ìlú Ògbómọ̀ṣọ́ ọlọ́run yóò gbé gbogbo wa dé èbúté ayọ̀ níbi tí à ń lọ la ilaha illallah. Ní ìtẹ̀síwájú òun náà ni wípé mo ti gbọ́ mo kọ́ rò pé bí Áfíríkà fi wọ́n lẹ̀ kí wọ́n máa rant fún bàbá mi kábíyèsí bàbá ní lógo kan wọ́n ní slogan kan tí bàbá máa ń sọ bàbá ò ní ẹ fi wọ́n sílẹ̀ ṣìyá la máa fi pa wọ́n gbọ́ ẹ fi wọ́n sílẹ̀ gbogbo ohun tí ó bá wù kí wọ́n máa sọ ẹ fi wọ́n sílẹ̀ ṣìyá la máa fi pa wọ́n gbọ́ ṣìyá yẹn náà lápò pé ká máa fi pa wọ́n sọ inú tí wá ń dùn ni àwa ń be happy all the time ọkàn wa balẹ̀ bá a bá fẹ́ sùn á sùn àsùngbádùn àfà oorun àsùngbádùn tá à ní jí lóru tá a máa wò pé tọ́ ọjọ́ náà tún ti fẹ́ pé ìgbà tá a yáwó eléyìí àánú ọlọ́run ní ti wálé àní jẹ gbèsè gbogbo ẹni tó bá ti jókòó lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ọkàn wọn èyí balẹ̀ sáwà yìí bí èèyàn bá ń ṣe tí ò dáa wà láìpẹ́ yìí ní fọkànbalẹ̀ àmọ́ ẹni ó bá ń ṣe dáadáa ọkàn ti ẹ̀gbọ́n ò balẹ̀ wípé nígbà tí ń pààyàn tí ń sì fàdíya kí lọ́lọ́pọ̀ olóhùn fẹ́ mọ lébi káàkiri fún tàbí olóhùn fẹ́ pè mí lẹ́jọ́ ìfọ̀kànbalẹ̀ gbogbo wa pátápátá bá a ti ń wò mí o ọlọ́run ò ní sọ ọ́ di ìpayà fún wa ọba tí máa ń fi ẹ̀dá láyàbalẹ̀ yóò tún ṣe àlékún fàyàbalẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan wa. wọ́n wá ń sọ mo tún wá rí ìwò lórí péèjì ẹnìkan tí ń jẹ́ kàbísanra àbí kinní kan mi ò kí ń rántí oko ẹ̀ wọ́n sọ pé ọdún kérésì kálíbà yẹn àwọn ò bá yín ṣe ọdún ẹbọ ni. Yorùbá máa ń sọ̀rọ̀ kan ọ̀rọ̀ àwọn Yorùbá ó ní ẹni tí fà ò bá tọ́ sí ẹni yẹn ní ń pè ní haramu nígbà Ọlọ́run ti yọwọ́ wọn láwo Ọlọ́run ti yọwọ́ wọn láwo kò sọ́gbọ́n ẹ̀ wọ́n fẹ́ máa bà nǹkan dáadáa jẹ́ náà ni but wọ́n ní agúnbàjẹ́ òdodo ẹnu lódó wọn bẹ́ẹ̀ fi ń bàjẹ́ sí wàláì bẹ́ẹ̀ ní fi ń dá sí bẹ́ẹ̀ bá mọ Gandhi ni ẹni ó bá mọ Gandhi ìtàtẹ̀ ń wò ó ìtàwọn tó wò ó bọ̀ tẹ́ ẹ bá ẹni Ọlọ́run bá sí ní ojú inú tó ní káṣàfí tẹ́ ẹ mọ ẹni tí wọ́n ń pè ní Gandhi Àfọlábí kábíyèsí ẹ má bínú pé ó kọ́ mọ́ ń pọba aládé mi o kò gbẹ́nu mi o kò gbá o wàláì kò gbá o but ẹni tó bá tóbi orúkọ rẹ̀ máa ń fúyẹ́ lẹ́nu ìdí nìyẹn ẹ má bínú pé mò ń la ọmọ yín lórí bàbá kábíyèsí ẹni ó bá mọ bàbá kábíyèsí tó bá ní ojú inú téèyàn fi ń wòyàn ó yẹ kẹ́ mọ̀ wípé kìí ṣẹni téèyàn máa ń pẹ́ gàn kìí ṣẹni èèyàn ń pẹ́ gàn kábíyèsí ìṣẹni téèyàn máa ń rọ aburú sí yàtọ̀ sí pé àpèrè sọ̀hún èèyàn bá pèrè yẹn dìtẹ̀ láyé kóńtọ̀ wọn tún gbére ẹ wò àwọn tí wọ́n ti ṣe lánàá ẹ rí i pé they are nowhere to be found àgbúrò wọn mọ́ nínú ayé so èyí ló yẹ kó jẹ́kọ̀ọ́ fún yín wọ́n á sọ pé ọdún ẹbọ ni èyí tẹ́ lẹ́ẹ̀sọ ọdún ẹbọ
ẹja kọ́ bàtẹ́ wí ẹja àgbà wọlé náà ẹ̀yin tẹ́ lẹ́ẹ̀ sọ gún ẹbọ ọ̀gá yín ti ń rán yín sẹ́ níjọ bàbá kábíyèsí wọ ààfin tí wọ́n mú bàbá wọ àbáká kínní kínní òòṣà èyí tí wọ́n fi pilẹ̀ Ògbómọ̀ṣọ́ nù kínní òòṣà tí ń bẹ láàrin àbáká nì nígbà bàbá kábíyèsí ń tàwọn àfẹ̀kẹ́ ń yí ipò ẹ̀ ẹ̀yin tẹ́ lẹ́ẹ̀bá wọn fẹ́ bọ́ ó yẹ kẹ́ ẹ rí fẹ́ bọ́ ní pípò yìí ti ní ìhùn ọ̀gá yín má kò yí rẹ̀ tó o bá nírọ́ ni màá gbé fídíò rẹ̀ jáde àṣírí yín ò bò ẹ kò yí ẹ ó kò yí ẹ tòun ti láwà ní lórí mò ń wo kí ni mo ní sọkùnrin yìí ò mọ tí mo ti ń ṣe ni ẹ pé àyè àbáta àyè òòṣà ni ilé sàárè ni àlelọ́mọ ṣàdúrà ń bẹ ẹ mọ̀ bẹ̀bẹ̀ àdúrà ń bẹ ẹ mọ̀ ṣàdúrà tó pọ̀ ń bẹ ímù àwọn tí wọ́n ń pera wọn lálàdíìsì l'Ógbómọ̀ṣọ́ lánàá kẹ́yìn ó tó dé nígbà àwọn náà ń ṣèrólé àwọn náà mọ̀ wọbẹ̀ ṣàdúrà àwọn ò mọ̀ pé láàyè bọ̀ ṣùgbọ́n àlè ìnsánù ọmọ ènìyàn ó máa ń jí ọ̀tá fún èyí tí wọ́n bá fi ó ṣe ọ̀rọ̀ yín dàbí ọ̀rọ̀ ẹni tí ń bóbìnrin sọ̀rọ̀ ni tó sọ pé ìwọ ló dáa jù lágbàáyé imú rẹ dàbí kinní kan ojú rẹ dàbí kinní kan ìrìn rẹ máa ń dá mi lọ́rùn ohun ẹnu rẹ tí bá sì gbọ́ yìí kì í sùn tó ti ń kì í tóbìnrin yẹn wá já akulẹ̀ tó lóhùn òfẹ́ mọ́ èyí lè fi ọlá ńlá èmi nífẹ̀ẹ́ rú rẹ ìwọ tó rí násánásán yìí ní ìwàfẹ́ ẹni tó ti yìn lánàá tó ti fi oyin ròyìn rẹ tó ti fi gbogbo adùn ayé ròyìn rẹ yóò àtàn ìwọ wo náà iṣẹ́ ìròyìn rẹ náà ń wí káwọn bá ṣàyẹ̀sọ pé kéèyàn tẹ̀ á fi òbí bó ti rí yìí náà ni èyí ó sọ fún òun fẹ́fẹ́ èyí fi máa ń rí nù. nígbà ó dì bẹ́ẹ̀ fún yín ilẹ̀ ń fẹnu bàjẹ́ so ohun tó bá sì dáa kò sí níyẹn tí lè fẹnu bàjẹ́ tó wàhálà yìí yóò máa dáa náà ni. ẹni tọ́lọ̀ ń bá ṣe ní ẹlẹ́wà ẹni tó rẹwà látọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ̀ ń dá tó dáa tó pé kò sí bójú ò ti lè pa onítọ̀hún tó òjò ò lè sin ẹwà dànù kúrò lára ẹ̀ ní rí kẹ mẹ́rin wà bọ́rọ̀ kábíyèsí sọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ti rí nù bọ́rọ̀ ààfin sọ̀hún tilẹ̀ Ògbómọ̀ṣọ́ ti rí nù ó kú Ọlọ́run ló dirí ẹwà fákòkò ẹnìkan mọ̀ ní nígbà ojú ọmọ ọba níjó mọ bẹ́ẹ̀ ni mojú ọmọ ọba ni mo fi ń pọ́n ìta ní tọ́lọ̀ fún wa tá a nínú ilé tiwa nù ìwọ náà gbé tinú ilé yín jáde káwò bóyá yóò tà onímọ̀ ń polówó ọjà màmá tèmi gbé ọjà màmá tiẹ̀ náà jáde kò jẹ́ àjọ kiri ẹ̀ káwò bóyá káwò ẹni tí ó tà ní èmi àti ẹ mẹ́jẹ ìyà púpọ̀ ó wá ń sọ létà mo tún wá rí right up kan lánàá tó ní mẹ́jẹ kan máa deceive yín wọ́n fẹ́ máa fi ọdún yẹn wọ́n fẹ́ máa fi kówó jẹ ní kíníkan mo ní mò ń gbọ́rọ̀ àfàwà àlìmọ́fàlú tí àlè ìlórí mo ń wo prógrámù wọn kan ní àná dàbí jẹta ni wọ́n ṣe prógrámù yẹn àfáà yẹn wá ń hámà ọ̀rọ̀ kan wípé ẹni tó bá lè bú lára kìí bú yẹn pa ẹni tí etí ń dùn tí èyí gbọ́rọ̀ kò gbọ́dọ̀ fi ẹni tí ojú ń dùn tí ò rí náà kò gbọ́dọ̀ fi ṣe yẹ̀yẹ́ torí fáwọn méjèèjì ni wọ́n jọ ní àléébù lára ẹni tí ó gé ní ọwọ́ kan kò gbọ́dọ̀ rí ẹni tó gé lẹ́sẹ̀ ẹni ó dá lẹ́sẹ̀ kò gbọ́dọ̀ rí kó lóun ó onítọ̀hún ṣe yẹ̀yẹ́ torí èébú jọ wà lára wọn ni. wọ́n fẹ́ fi kówó jẹ ní kíníkan ní ayé ti mọ̀ wá wọn kí ni mo ní ìtẹ́ ń ṣe ilẹ̀ rò sí gbogbo èèyàn. níjọ́ tí wọ́n ti ń ṣe àìntìkáf nínú ìlú Ògbómọ̀ṣọ́ yìí tí wọ́n bí àwa tó tún torí wa sọ̀rọ̀ sí yìí èmi ò rí mọ́sálásí náà láyé túlànà wà árdọ̀n ìlú Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti ń gba owó intikaf lọ́dọ̀ àwọn tó bá fẹ́ ṣe intikaf nínú Ramadan nígbà ẹdẹ òun lẹ gbé wá wípé tọ̀ nígbà náà ń kọ́sẹ́ o ẹ fẹ́ máa gba owó lọ́wọ́ àwọn tó fẹ́ máa ṣe intikaf àwọn ò bọ́ ọ̀tá ká sọ wípé ẹ̀ ń jalè ni àbọ̀ ọ̀tàkálẹ̀ fi ń kówó jẹ ni nígbà ẹni kẹ́ èèyàn kọ̀ọ̀kan tí wọ́n máa san fẹ́ ìgbà tẹ́ ẹ bẹ̀rẹ̀ ṣé 20,000 kọ́lẹ̀ fi bẹ̀rẹ̀ ni
èèyàn kọ̀ọ̀kan ká tó wá rí ẹnìkan tọ́lọ́run ṣe ní onínú dúndùn ọlọ́rẹ tóun ló dáná òun subsidize fún wa òun gbé 1 million kalẹ̀ fún yín tẹ́ ẹ fi reduce owó yẹn lọ́dún ọdún tó tẹ̀lé ṣé 40,000 kọ́lẹ̀ gbà lọ́wọ́ àwọn èèyàn ni ikú fẹ́ wá dúró nu mọ́sálásí láti ṣe ìbáàdà ó tó wá ti di tẹ̀ ń gbowó lọ́wọ́ wọn fún. ẹ ẹ mọ̀ ni ẹni ó bá lè bú lára kìí bèèbù ṣùgbọ́n olè tí olè bá rí gbogbo èèyàn tí olè bá rí ojú olè náà ni ó máa fi wò wọ́n olè tí máa ń fọ́lé àwọn èèyàn bẹ́ẹ̀ bá gbẹ ìkùlé rẹ̀ kọjá àyà yóò mọ̀ já ìgbà pé ẹ fẹ́ wá fọ́lé òun náà ni ìtẹ̀ ń ṣe ilẹ̀ yìí ń rò sẹ́lòmíì ti láti ẹ̀ tí wọ́n ṣe ṣèbẹ́ rí bó ti rí bàbá ò fi kówó jẹ ọba wa ń sọ fún yín wípé atótilétọ̀ ni òun gbogbo àwọn olówó yìí tí wọ́n ń brag fáwọn olówó lọ́wọ́ àtàwọn oníṣòwò olóṣèlú nù wọn àtàwọn olówó nù wọn kábíyèsí let every one of them know that you are spending naira you acquired naira lẹ ní lọ́wọ́ lẹ ń brag èmi Gandhi dollars I'm spending dollars tí n bá fẹ́ náwó Nàìjíríà màá ṣe lọ sí dọ́là sí náírà ni láti máa ná bọ̀ tẹ́ ẹ bá fẹ́ báyàn jẹ́ ẹ mọ the way how to twist it láti sọ irọ́ tó lóòótọ́ àmọ́ gbogbo ayé kò sí ní tẹ́ ẹ lè ṣe irọ́ ò lè lóòótọ́ òótọ́ lóòótọ́ ó máa jẹ́ òótọ́ ò sì lè yí padà kó dirọ́ ẹ gbọ́ so ẹni wọn fẹ́ fi kówó jẹ ni tí wọ́n bá tẹ̀ wá fẹ́ fi kówó jẹ náà èwo ti yín ṣèbí ìlú wa la fi ń ṣe nǹkan wọn ò sáà sí lábẹ́òkúta wọn ò dẹ̀ ṣe nípòrò aké so ẹ kò Ògbómọ̀ṣọ́ lọ́rùn lẹ̀ náà ẹ kò Ògbómọ̀ṣọ́ lọ́rùn lẹ̀ kí n má bàa yà lọ púpọ̀ wọ́n wá ní ti ń jẹ́ trade carnival tí bàbá ní afẹ́ máa ṣe ẹnìkan sọ̀rọ̀ ń bí ó ní tí ń bá kópa ní Abdulsalam àbí kinní kan ó dáa náà jẹ́ wá sọ fún ọ tèmi bá kópa níbi eléyìí tí mo fi di kèfèrí ọ̀gá yín ní 2023 òun náà lọ kópa níbẹ̀ nígbà tí bàbá wa wọlé kanlẹ̀ tí wọ́n organize tí wọ́n dálẹ̀ tí wọ́n ṣe Ògbómọ̀ṣọ́ ajílété carnival ajílété carnival ni ọ̀gá yín ó lọ kópa ń bẹ ó lọ ṣàdúrà bẹ̀rẹ̀ bóun ti parí àdúrà báyìí báwọn eégún ti bọ́ tanu nọ́fẹ̀sì ní jó ìkìtìkìtì ṣé ọ̀gá yín ò tí ì ṣẹbọ alẹ́ àgbẹ̀yẹ dídìrín alẹ́ ponú sórí àwà ìyàwó yìí àṣekínni ọlọ́run ní akéwú tún yé wa alihamudulilayi ó dáná sáwọ́dí tí wọ́n ti mẹ́sìn wá fún wa wọ́n ń ṣe kinní kan sáwọ́dí dọ̀là nísìnyí bó o bá jáde o lè tẹ́ sí gbóògù kò sáàtì fún Saudi ń ṣe kinní kan lọ́wọ́lọ́wọ́ nísìnyí kò yàtọ̀ sí kérésù carnival tá à ń ṣe yìí ọdún ìlú ni kérésù carnival kì í sọdún ẹbọ ọdún ìlú tí gbogbo ọmọ ìlú ó péjọ táwọn èèyàn ó wà lọ́tún tí wọ́n wà lósì tí wọ́n wà níwájú tí wọ́n wà lẹ́yìn tí wọ́n kó jọ tí wọ́n wá ṣe kíni tí wọ́n wá pàdé ara wọn láti fi ìdùnnú hàn síra wọn láti fi ayọ̀ hàn síra wọn láti dá ìfẹ́ ìpìlẹ̀ padà ọdún ìfẹ́ ọdún ìṣọ̀kan òun ni ọdún tó máa ń pè ní ọdún ìlú mo wá ní Sáúdí ti gba kinní kan nísìnyí kìí sọdún ìlú tiwọn o àwọn lọ́dún ìlú tiwọn tí wọ́n ń ṣe ọdún ìlú tiwọn tí wọ́n ń ṣe òun ni Eidul Fitri àti Eidul Adha tí gbogbo ayé bá wọn gbà tá a gbà á mẹ́sìn tá à ń ṣe é pẹ̀lú ẹ̀sìn quote me anywhere hajj ṣíṣe mímọ ṣe hajj ànábì kọ́ ló pilẹ̀ rẹ̀ òògbọ́ hajj ṣíṣe Abdulsalam ìwọ ni mò ń bá wí yìí jákọ́ra wá ń ṣe ó díẹ̀ ó dà pé yín yóò sẹ́ẹ̀tì àwọn òbá yín sẹ́ẹ̀tì á gbà yín lọ́fún á gbà yín lọ́sì yóò dúró síbi tí ó yẹ kó dúró sí ọ̀rọ̀ eégún kọ́ yìí hajj ṣíṣe tá a máa ń lọ lọ́dọọdún tá a máa ń lọ gbogbo ẹnu ni mo fi wí fún ọ ànábì kọ́ ló pilẹ̀ ọdún ẹbọ ni aslan nípìnlẹ̀ àwọn olóòṣà ni wọ́n ní
ní ìpìlẹ̀ lọ ka síra dáadáa lọ ka ìtàn lọ́dọọdún kí káàmì kan tó bí ànẹ́bì kan tó bí àwọn bàbá tó bí ànẹ́bì òun ni wọ́n ti ń ṣe hajj tí wọ́n dẹ̀ ń tàwáàfù Káàbà yẹn kan náà. tó o bá ní kí n bá kópa nínú kérédù carnival mo ti di ẹlẹ́bọ ajẹ́ pé tí wọ́n náà bá kópa nínú hajj tí wọ́n lọ ń ṣe ní Mẹ́kà lónìí ìwọ náà ti di ẹlẹ́bọ. ọ̀rọ̀ yìí ò lè dùn tó dáadáa sórí bó ṣe ń kọ́ ìyìn ní ó máa dí mi lọ́wọ́ mo dẹ̀ níbi tí mò ń lọ jáde tí wọn náà ṣe live program mo fi jọ àbámọ̀dérò Markaz tó o bá lẹ́yìn tèmi ń wí yìí ò dáa ìwọ náà jáde kó o wí tiẹ̀ tó dáa káyé ó bá wa gbọ́ ọ̀rọ̀ àbámọ̀dérò Markaz ni àkísọ̀rọ̀ lọ́wọ́ ara àrùn ọlọ́jà rí bàbá pé tí wọ́n bá tó bá fẹ́ máa ṣe nákìdù lórí tí mo bá ń sọ wípé àkòrí ṣe bó ti rí nù ìwọ náà kó tí àbọ̀ ọ̀tà kó o jáde kí ìwọ náà wí tiẹ̀ pé bó ti rí nìyí. nígbà ànábì ó ṣe ìpolongo Islam lọ́dún àkọ́kọ́ tí ó ṣe ìpolongo àwọn tó wá sí hajj so mo ti sún ọ sí wá mo ti sún ọ mọ́tò sí ilé nù àwọn tó wá sí hajj nígbà yẹn òun ni ànábì bá sọ̀rọ̀ tí 6 nínú wọn gba Islam pẹ̀lú ànábì ní ọdún náà nínú àwọn tó wá láti ìlú Medina 6 nínú wọn gba Islam àwọn tó wá síbo tí wọ́n wá sí hajj mo ń sọ pé o lè mọ̀ ní padà lọ́lé tí ó lọ bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn àfáà rẹ̀ hajj tẹ́yìn ń ṣe lónìí tí gbogbo àwa mùsùlùmí ń lọ sí Káàbà lónìí before kí ànábì ò tó dé ni wọ́n ti ń ṣe lónìí ó wá di ọdún àkọ́kọ́ tí wọ́n wá nígbà òdi lẹ́yìn ọdún àkọ́kọ́ tọ́lọ́run ti gbé ànábì dé ní òjíṣẹ́ tànábì wá ń jíṣẹ́ fáwọn tó wá ṣe hajj èèyàn 6 ló kọ́ gba ìsìláàmù nínú wọn àwọn 6 yẹn ni wọ́n padà sí Yẹ́sírìb ibi tó di Mẹ̀dínà lónìí ìgbà tí wọ́n fi padà wá sí amil ọ̀bìn ní ọdún tó tẹ̀lé wọ́n wá pẹ̀lú èèyàn 6 fúnra wọn wọ́n di 12 wọ́n tún wá sí hajj ní ọdún míì nígbà wọn tún lọ tí wọ́n tún wá sí hajj ní ọdún míì wọ́n wá pẹ̀lú èèyàn tó ti lé ní 20 hajj ni wọ́n wá ń ṣe béèrè lọ́wọ́ àwọn àfáà rẹ̀ tó bá wá jẹ́ wípé ọdún ẹbọ ni hajj ṣíṣe a jẹ́ wípé gbogbo mùsùlùmí káwọn náà ń lọ síbẹ̀ lọ ṣe tàwáàfù Káàbà ẹbọ làwọn náà ń ṣe nílà àkàyè ni tó bá kọ́ ọ ní kéwú nílé kéwú jókòó fúnra rẹ̀ káńtó tí wọ́n kọ́ yẹn tún ń kà jókòó ronú nípa rẹ̀ then wàá nílà àkàyè wàá gbọ́n kánàbí o tó dìde lójíṣẹ́ ni wọ́n ti ń tàwáàfù Káàbà tẹ́ ń tàwáàfù lónìí kánàbí o tó dìde ní so kí má bàa lọ púpọ̀ jù ọ̀gá yín náà ó participate níbi adúléṣe carnival o ti rántí tàbátà tí mo sọ tóun náà tàwáàfù kí ní òòṣà tí ń bẹ nínú ààfin wa tó tàwáàfù òòṣà tẹ́ ẹ tún wẹ̀ sínú Islam lẹ́yìn ìgbà yẹn ajẹ́pẹ́ ń kírun lẹ́yìn kèfèrí rí o ajẹ́pẹ́yìn kèfèrí rẹ̀ ti ń kírun o ok ìgbà tó lọ sí ibi adúléṣe carnival tí bàbá wọlé tẹ́lẹ̀ tí wọ́n invite sí ní ọdún náà lọ́hùn tó ṣàdúrà bẹ̀rẹ̀ fún wọn tó jókòó òun àtàwọn kábínẹ̀tì ẹ̀ ń bẹ ń bí o ó wà ń bí o mo lè mọ gbé jáde o níbo padà dé ṣé ẹwẹ́ sí Islam padà kó tó wá kírun fún yín alẹ́ nílà káyì àwọn olè kọ yín àwa Ọlọ́run dá wa sódòmọ̀ṣọ́ láti fún gbogbo yín lọ́pọlọ ni òun ni wípé kí ni ọdún ìlú kìí ṣe ọdún ẹbọ ọdún ìlú tí wọ́n gbé kalẹ̀ lórí wípé ẹjá ṣe kí ni o ẹjá kóra wa jọ ẹjá dára wa mọ̀ ẹjá mú dàgbàsókè wọnú ìlú wa wá. mo wá ní àwọn Sáúdí náà tí wá yá kan lẹ́yìn Eidul Adha èyí tí wọ́n ń ṣe tí wọ́n fi ń ṣe hajj tí wọ́n pè tí gbogbo àgbáyé ó lọ bẹ̀ yẹn lẹ́yìn eléyìí tí wọ́n ní wọ́n yá kinní kan wọ́n ń pè ní Halloween ọ̀dọ̀ àwọn èèbó ni wọ́n ti yá kódà àwọn ó tún wọ kọ̀sítúùmù tí wọ́n múra bí eégún tí wọ́n máa lọ káàkiri èyí tí ó dàbí àgéré tí ó máa rìn káàkiri Halloween ni wọ́n ń pè sáàtì fún kó lọ wọ́n ti ń ṣe ní Sáúdí ìtọ́ bá máwọn máa ṣe yí wọn ní Sáúdí tí ẹ̀sìn pè wọ́n ní ẹlẹ́bọ kí ló tẹ́sùn Ògbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ ọ̀làjú la mú dénú ìlú kìí ṣe ẹbọ la gbé wá aṣílá nípìnlẹ̀ ìlú ẹlẹ́bọ ní Ògbómọ̀ṣọ́ ẹbọ sì ni wọ́n fi pilẹ̀ rẹ̀
ẹbọ ni wọ́n ìtẹ̀lú Ògbómọ̀ṣọ́, ẹbọ ni wọ́n fi dáàbò Ògbómọ̀ṣọ́. Àwọn olóògùn, àwọn alágbára, àwọn ni wọ́n tẹ Ògbómọ̀ṣọ́, àwọn ni wọ́n dá Ògbómọ̀ṣọ́. O ò gbọ́, o ò gbọ́, làákàyè yín ò pé ni àwa máa ṣẹ̀tẹ̀ fún yín. Tọ́ Sáúdí ti gba Halloween ọdọọdún ni wọ́n ń ṣe, bóyá wọ́n ti fi múre tó fi ṣe December lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí. Bóyá wọ́n ti múra èyí tí wọ́n ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí. Wọ́n pilẹ̀ wọ́n máa ń gbogbo ayé ní máa ń rí ọdọọdún ni wọ́n ń ṣe. Ó yẹ táàgì àwọn náà àti ìlú ẹlẹ́bọ. Ẹ̀yin ọmọ atoko wa balẹ̀ jẹ́ amúnibú ni ẹran àbíyẹ ni yín, amúnibú ni burúkú, ẹ̀yin amúniburúkú. Ìwọ tó ò ní ká fásí àkóòtú o fẹ́ ṣe nẹ́kírù pẹ̀lú ọ̀rọ̀ tèmi, ìwọ ó ṣe rọ́dùn fún mi. Ìwọ tó ò ní ká fásí àkóòtú o lè ké kúlíyà ayọ́ àlẹ́ káfíìrù náà kó má dàrú tó bá ká àyà mẹ́rin nínú ẹ̀. Ẹ̀yẹ̀yẹ́ kọ́ ni mo wá ṣe sùúrù kó mẹ́jàre ìrìn ká kọ́mẹ́ǹtì má. Tọ́ tí wọ́n fi dá kéré kánìbà sílẹ̀ òun ni wípé kí ni kí gbogbo wa pátápátá ká padà wá ká wá ṣọ̀kan. Ìfẹ́ ìpìlẹ̀ yẹn ká dá padà wá. Kódà bàbá kábíyèsí ẹ̀dẹ̀ ó kù kínní kan o, èmi gbọ́ kínní kan nínú ìtàn o, ìdẹ̀tí ìrìn kẹ́ bá wa ṣe, ẹ dákun, ó yóò sì jẹ́ nǹkan tí ó dùn mọ́ wa nínú tẹ́ ẹ bá lè bá wa grant ẹ̀. Wọ́n máa ń ṣe ọdún kan, ìmọ̀ bí wọ́n ṣe máa ń pè é, tó jẹ́ wípé ọba àná, bàbá wa Jímọ̀ Ajagungbadé kẹta, wọ́n máa lọ ń pàdé àwọn ọdẹ níbi high court yẹn, ìgbà yẹn tó dúdú díẹ̀ inú igbó ni gbogbo àwọn yẹn. So àwọn ọdẹ ò wá wọ́n lọ dẹ̀gbẹ́ ọba, wọ́n lọ dẹ ìgbẹ́ ọba, wọ́n lọ dẹ so wọ́n wá pa àwọn ẹran wá, wọ́n kó ẹran wá sílé. So bàbá Ṣọ̀ún wà lórí àga ọlá yín, àwọn àgbàlagbà ó mọ̀ kánímọ̀ pé màá sọ̀rọ̀ níbẹ̀ ni ìgbà tún wà díẹ̀ dáadáa. Mo ti gbọ́rọ̀ ní tipẹ́tipẹ́ lẹ́nu bàbá tó bí mi lọ́mọ ni mo ti gbọ́ nísìnyí yóò ti lé ní 15 years. Kéré nígbà yẹn, nígbà kan máa ń kó wa, kan máa ń sọ̀tàn fún wa bí mo ti rí wàláhì kàláì, ó ti máa tó bẹ̀ dáadáa, ó ti jù bẹ́ẹ̀ lọ tí mo ti gbọ́ tí mo fẹ́ sọ yìí. Wọ́n ní tó máa pa àwọn ẹran yẹn dé, kábíyèsí ó wá jókòó ní ọlá ńlá wọn. So bàbá wọn àmúkùmà ọdún lòun náà ọdún ni ọdún òlú ni o. Bàbá wa àmúkùmà wọn àti kíni wọ́n fi nẹ̀ràn kan lọ́wọ́ pé kábíyèsí ti pẹ́ rán o. So gbogbo inú ìlú ó dùn, ẹ mọ̀, so inú ìlú ó dùn, gbogbo wa jọ yọ àjọ sí bàbá kábíyèsí irú ẹ̀ ń ṣẹlẹ̀ nínú ìlú Ògbómọ̀ṣọ́. Mo sì mọ̀ pé ẹ mọ̀, ẹ dákun, afẹ́ káwọn ọmọ tiwa náà káwa náà ń bí, afẹ́ káwọn náà witness ẹ̀, kí wọ́n lè mọ̀ wípé ìlú tiwa náà ní àwọn nǹkan àmúyangàn, ó ní àwọn nǹkan àmúṣefáàrí. Ká má máa najú lọ sínú ìlú onílù, ká mọ̀ pé àwa náà a ní nǹkan ató fúnra wa. A ní nǹkan ató fúnra wa. Ògbómọ̀ṣọ́ ìlú àwọn akọni ni, ìlú àwọn jagunjagun ni, ìlú àwọn akíkanjú ni, ìlú àwọn akin. Wọ́n fi ń kọ́ nínú kí ló pẹ́ wa national anthem wa náà ni wípé kí ni Ògbómọ̀ṣọ́ anthem. Wọ́n á sọ wípé mo fẹ́ràn rẹ ìlú akin, ìlú àwọn akin ni inú Ògbómọ̀ṣọ́. Ọdún yẹn ń bẹ, kódà tẹ́ ẹ bá lè bá wa include máa ra àwọn activities eléyìí tá a fẹ́ ṣe ní Kéru Carnival tí ń bọ̀ yìí, wàláì kò bá dùn púpọ̀. Bẹ́ẹ̀ afẹ́ púpọ̀. So níbẹ̀ náà àwọn ọmọ ẹgbẹ́ ó tún mọ àwọn ẹranko, wọ́n máa ń dákọ̀ túùkú, wọ́n máa ń dákọ̀ àṣẹ àǹkùnbá àbí kinní kan, wọ́n máa ń dákọ̀ kúnúgbá ìgbàlá àwọn ikún púpọ̀ wà dáhùn ẹran yẹn màmá. Bọ̀ tí èyí bá ń wáyé jùsọ àmọ́ta àṣẹ ọ̀bọ ní, àṣẹ ìnàkí lélẹ̀, àṣẹ àyà lélẹ̀, àṣẹ ìjàlá ní, àṣẹ bí èṣù ó ti máa rí ní, á dá wọn kìíní yẹn mà.
á ti dá wọn mọ̀ á dá mọ̀ sí yàtọ̀ sí pé à ń wò nínú ìwé yàtọ̀ sí pé à ń wò nínú fíìmù. So ọlọ́run yóò kún yín lọ́wọ́ lórí ẹ̀ bàbá kábíyèsí. Àwa fẹ́ ọdún ẹbọ ìkọ́ni káníbà, àwọn tí wọn tẹ́ ẹ yọ ọwọ́ wọn kúrò láwo tí wọn ò lẹ́tọ̀ọ́ sí àwọn náà ń pè lọ́dún ẹbọ. Ọdún àṣà ni, ọdún àṣà ni. Táwa náà mọ àṣà àti ìṣesí ilẹ̀ wa ibi tá a wà. Ọdún ìfẹ́ ni, ọdún ìdàgbàsókè ni, ọdún ìlọsíwájú ni. Òun ni kí ni? Òun ni ọdún Kérédú Carnival yẹn, òun ló jẹ́. Ẹ̀yin tí a sọ pé ọdún ẹbọ ni ọdún kinní kan ni. Àwọn kan ń bẹ l'Ógbómọ̀ṣọ́ lónìí wọ́n ń sọ ọdún kan wọ́n ń pè ní ọ̀mùdé. Àsínómù àrán lu iye Ògbómọ̀ṣọ́ náà ń pè bí o. Àmọ́ ọdọọdún àwọn náà ti gbà ọdún ìlú, ọdún ibi tí wọ́n ti ṣẹ̀ wá wọ́n ń pè é bẹ́ẹ̀. Ọdún ọ̀mùdé wọ́n dẹ̀ ń ṣe ní ọdọọdún. Ẹ̀ẹ́dẹ̀ sọ pé ọdún ẹbọ ni wọ́n ń ṣe. Ó ń bẹ káàkiri láwọn ìlú tí ó ń kálukú ó máa ṣe ọdún ìlú wọn. Ọdún ni láti kóra wa jọ, láti kó ara wa jọ, láti dá ìfẹ́ padà sáàárín ara wa, láti jẹ́ ká mọ àṣà àti ìṣe ilẹ̀ wa, láti jẹ́ ká mọ ìtàn ìlú wa, táàfin ní máa gbé ìtàn ìlú onílùú, àṣà ìlú onílùú táàfin ní gbé sórí. Táàgì àwọn àṣẹ ẹlẹ́bọ o, àwọn tí wọ́n ń ṣe òmùdé tí mo sọ yẹn. Àwọn onímọ̀sífà náà ń bẹ táwọn àwọn náà máa ń ṣe mọ̀sífà dé. Àwọn ológun náà ń bẹ tí wọ́n máa ń ṣe Ògùó day. That Kérédú Carnival is Ògbómọ̀ṣọ́ day. Ìdí nìyẹn tí wọ́n sọ pé Ògbómọ̀ṣọ́ Kérédú's Carnival. Ògbómọ̀ṣọ́ Kérédú's Carnival. Ìtumọ̀ ẹ̀ ni pé ọdún àwa ọmọ Ògbómọ̀ṣọ́, Ògbómọ̀ṣọ́ day. Ọdún wa, festival wa. Ibi tí wọ́n ti bí wa nìyẹn. Ẹ̀gbọ́n tọ́lọ́run sọ ni, Ọlọ́run ní inna khalaqnakum ba'da a'udhu billahi minash shaitonir rajim. Ó ní yá ayyuhan nasu, òun pé gbogbo ẹ̀yin ènìyàn, gbogbo èèyàn pátápátá. Ó wá ní inna khalaqnakum min dhakarin wa untha. Àwọn Ọlọ́run la dá yín lákọ, la dá yín lábo. Wa ja'alnakum shu'uban wa qaba'ila. Àṣeyín ní ìran, àṣeyín ní ìlú, àṣeyín ní ìdílé. Ọlọ́run ní nítorí kí ni? Nítan àrọ́fù, nítorí kẹ́ ẹ lè bá dára yín mọ̀. Nítorí ẹsẹ̀ kí ni? Kẹ́ ẹ lè bá dára yín mọ̀. Àwọn ọmọ Ògbómọ̀ṣọ́ ó máa ṣe ọdún Ògbómọ̀ṣọ́ ká lè bá kóra wa jọ, ká lè bá dára wa mọ̀. Àwọn ọmọ Ọ̀ṣun ó máa ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo kí wọ́n lè bá kóra wọn jọ, kí wọ́n lè bá dára wọn mọ̀. Àwọn ọmọ Ifẹ̀ ó máa sọdún ìlú Ifẹ̀, wọ́n ń pè ní ọdún ọlọ́jọ́ kí wọ́n lè bá dára wọn mọ̀, kí wọ́n lè bá ríra wọn kó jọ. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Ìjẹ̀bú àkáwọn ọmọ ń ṣe ojúde ọba àbí nǹkan, àwọn náà ó kóra wọn jọ. Gbọ́, àwọn ọmọ Ìlọrin náà ń ṣe Durban lẹ́yìn Iléyá tí wọ́n bá ṣe ọdún Iléyá tán. Wọ́n tún wá ń pe kinní kan ní Durban. That Durban is ọdún ìlú, ọdún ìṣẹ̀ṣe. Ẹ lọ wo ohun tí wọ́n ń ṣe níbẹ̀, iye tí wọ́n fi pilẹ̀ ìlú yẹn. Rí táwọn èèyàn máa gun ẹṣin tí wọ́n máa lọ káàkiri. So iye ọdún ìlú ni ẹ gbọ́ ní ẹ̀yin pípù yìí. Èyí kéwú kó mọ̀ kéwú làákàyè náà. Gbọ́dọ̀ mọ̀ sọ pé àyè kéwú ká gbọ̀. Kéwú ní máa ń jẹ́ kéwú òtún gbọ́ sí i. Ẹ̀yin wá kéwú ẹ wá tún gbọ̀, ẹ wá ń ṣe fọlọ́fọ́lọ́. Tí wọ́n bá ti wá sọ̀rọ̀ kan fún yín, àfi kẹ́ ẹ wá máa gbé káàkiri ní tí ò rí bẹ́ẹ̀. A mọ̀ gbọ́ pé ẹni tẹ́ ń tẹ̀lé, ẹni ẹ̀ ń tẹ̀lé òun, ẹni tẹ́ ń tẹ̀lé lẹ́yìn o. Tẹ́ ẹ fi ń ṣe gbogbo tẹ́ ẹ fi lẹ́ẹ̀fẹ́ ba Ògbómọ̀ṣọ́ yìí jẹ́, tó ń jẹ́ pé ẹ̀ ní Ògbómọ̀ṣọ́ bàjẹ́, àfi káyé ẹnì kọ̀ọ̀kan yìí ó bàjẹ́. Ní tó bá lóun ó ba Ògbómọ̀ṣọ́ jẹ́, wàláhì ayé rẹ̀ ni ó bàjẹ́ lọ́kọ̀ọ̀kan. Ẹni ẹ̀ ń tẹ̀lé òun, gbọ́n tí wọ́n ló ṣe láàárín ọjọ́ bíi 5-6 sẹ́yìn nísìnyí. Ṣé ìwà ìsìláàmù ni ìwà tó wù yẹn? Wọ́n ṣèèṣì bà nǹkan rẹ jẹ́. O gbọ́, wọ́n ṣèèṣì wọ́n fi bà nǹkan rẹ jẹ́. O wá ní tó o lè ṣe kó o yááfè ju kó aṣọ kó o fẹ́ gbàrọ̀ lọ.
o tí wá gba ìrọ̀rùn kó jẹ́ pé tí wọ́n bàjẹ́ òun náà ló gbà padà àti pé kí ni o tí wá gba tó tún wá mọ tó multiple fold ẹ bẹ̀rù Ọlọ́run fa tí ẹ bá dẹ̀ bọ́ sórí mímbà ẹ mọ̀ ní inna Allaha ya'murukum bil adli wal ihsan wa ita'i zil qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'idukum la'allakum tadhakkarun. Màá fẹ́ kó o káyà yẹn lónìí kó o dẹ̀ tú. Tó bá jẹ́ páwọn ẹran báwa ti máa ń sọ páwọn ẹran ní tẹ̀lé ọ lẹ́yìn káwá láwọn ẹran náà ló wá ń tẹ̀lé ọ lẹ́yìn ìyìn ni wọ́n ti wá dúró lẹ́yìn rẹ̀. Incident tó ṣẹlẹ̀ yẹn a fẹ́ kó o wí lórí mímbà yẹn lónìí. Káwá wò wọ́n àti sàdánkátà yín sà ìwà ànábì ni bí Islam ti kọ́ wa nu a fẹ́ o wí. Gbogbo manipulation tẹ máa ń ṣe gbogbo àwọn irọ́ tó máa pa ó yá pákéjì irọ́ yẹn bí mo ṣe ń sọ nísìnyí ó yá máa rìn pákéjì ẹ̀ kó o mọ bó o lo ti fẹ́ máa sọ kó o wá gbé kalẹ̀ fún wọn lórí mímbà rẹ̀ bó o ti máa ń gbọ́rọ̀ ẹ̀ wọbẹ̀ tó o bá wá dákẹ́ tó o wá gbé ní tó ṣẹlẹ̀ yìí wọbẹ̀ pẹ̀lú receipt tí gbogbo ayé ń sẹ́ndì 250,000 naira ó kàn jẹ́ pé ẹni tó o fẹ́ fi tiẹ̀ tó o fi tiẹ̀ kó bá ó yẹ kí wọ́n send owó sínú àkáǹtì ẹ̀ direct ni kò yẹ kó jẹ́ nínú àkáǹtì ẹ̀ nìkan inú wa sẹ́ǹdẹ̀ sí àbí sọ fún ìbò kò sí lẹ́yìn owó fi bá a rìn láyé tí tó ń tọ̀ ń wò ní bá ẹ lọ kíyèsí gbogbo àwọn tí ń bá a rìn pátá èyí tí ò bá ké jáde nínú wọn ló kù tí bàbá wa dáadáa yìí náà tún ti bá wọn bẹ́ẹ̀ ó bá wọn lágbọ́n nínú àwọn gbọ́dọ̀ tó máa pamọ́ nípa pé kí ni táwọn ṣe yìí kí ni táwọn ṣe yìí wàláhì wọ́n ti máa dára wọn lẹ́bi ó dẹ̀ fi tiẹ̀ kó bẹ́ẹ̀ ni ẹlẹ́ni. Wàá sọ fún wa ibi ànábì ti ṣe irú ẹ̀ a fẹ́ gbọ́ ìtàn yẹn lóde a fẹ́ gbọ́ àdìsí yẹn lónìí ibi ànábì ti ṣe irú tó ṣe o ìtí Kùránì sọ gan sẹ́ ò gbọ́ Kùránì ní tí o bá fẹ́ gbẹ̀san déédéé tí wọ́n bá bàjẹ́ lára ẹni kó gbà déédéé tí wọ́n bá fi sè ọ́ iná ẹ̀ ní kó o fi sẹ̀san padà fún wọn ó wá fi síwájú ẹ̀ pé wàlà ìnsọ̀bárìtùm tó o bá tẹ́ ẹ bá wálẹ̀ wá ṣe sùúrù o ànábì Ọlọ́run sọ pé ó mà lóore fún yín ìwọ ògbẹ̀san lásán ò ṣe àkọ́kọ́ náà ò ṣe sùúrù ẹ̀kejì ò bá rọ padà lásán ò tún gbà léjú ìtún wọn bàjẹ́ lọ. a fẹ́ gbọ́ o tí wọ́n bá nírọ́ ní 250,000 naira gbogbo yín ṣàfihàn ẹ̀dẹ̀ sílẹ̀ ẹ fẹ́ sùn ẹni tó sẹ́ndì rìsíìtì yẹn síta ẹlẹ́ ẹ fẹ́ sùn ẹ̀ sí kọ́tù òun náà ti ń retí ìwé lọ́ọ̀yà yín ń retí ìwé lọ́ọ̀yà yín ẹmúwèé kọ́ọ̀tù lọ fún un òun retí ẹ̀ òun náà dúró dè yín gbogbo ayé náà sì ń dúró dè yìí torí àárín di ọ̀rọ̀ yìí dé ìparí ibi tí ó yẹ ká rí dé jẹ́ ìwé ibẹ̀ kú ọbẹ̀ ibi tí mo ń lọ́kọ̀ yìí òun ní pé kí ni Credus Carnival ọdún ìlú ni béèyàn bá sì jọ màálù tó jẹ́ dá halali ọmọ ìlú kò gbọdọ̀ má bá wọn kópa nínú ẹ̀. Àyà tí mo ń kà lọ ó yà pé mo ti kà débi níta àárọ̀fù kẹ́lẹ́bà àdára yín mà ẹ̀ wá gbọ́n fẹ́ lọ sọ ni ó ní inna akramakum inda Allahi atqakum àwọn alápọ̀nlé nínú yín àwọn tó jẹ́ ní àpọ́nlé nínú yín òun náà ní kí ni o àwọn tí wọ́n nípa àyà Ọlọ́run ìgbà táwọn ẹbí ó sì ròyìn payọ Ọlọ́run kò fi èrò kíkí ròyìn payọ Ọlọ́run ànábì ò fi gbígbà àwẹ̀ kò fi ròyìn payọ Ọlọ́run mo lè sọ̀rọ̀ mo lágbèékalẹ̀ ànábì ò fi ròyìn payọ Ọlọ́run inú ọkàn ní payọ Ọlọ́run ànábì àtẹ́kùwà àhùnà inú ọkàn ló wà ìpayọ Ọlọ́run inú ọkàn ló wà àwọn sàhábà kan sì bá ànábì ló gbà àwọn ẹni rí nínú wọn wọ́n mọ̀ tún máa ìtí ń jẹ́ ìpayọ Ọlọ́run wọ́n dẹ̀ mọ̀ tún mọ ẹ̀sìn òun ni àfáà kan mo gbàgbé ọkọ ọ̀kan náà àwọn sàhábà nígbà tí ń tú àyà ẹlẹ́ẹ̀karùn-ún nínú Suratul A'raf if I'm not mistaken wípé al-yawma uhilla lakum minat tayyibat al-yawma uhilla lakum tayyibat òní ìní èmi Ọlọ́run ọba sí gbogbo tó bá mọ́ lẹ́tọ̀ọ́ láti máa jẹ fún yín Olúwa ni wa ta'amul ladhina utul kitaba hillun lakum oúnjẹ àwọn tá a fún ní tírà àwọn ahlul kitab ẹ̀gbọ́n Ọlọ́run òkùnrin ní kèfèrí o àwọn Nasara àwọn Yehudi Ọlọ́run òkùnrin ní kèfèrí o
áàlù ní kìtàbù Ọlọ́run pè wọ́n o láti fi pé ibi tọ́lọ́run bá ti pe Christian àbí Jew tó ti pè wọ́n ní káfíìrù rí ẹ mú wá fún wa ẹ mẹ́rin ẹ̀ wá fún wa ní Quran níbi Ọlọ́run tó ti fẹ́ bá wọn sọ̀rọ̀ tó wá ní ẹ̀yìn kèfèrí ẹ mẹ́rin ẹ̀ fún wa alẹ́ ẹ̀mọ́kéwú sọ̀rọ̀ ká máa sọ lárúbáwá láàrin rúbà ń wí ni rúbà àwọn tó jẹ́ kí wọ́n mọ lárúbáwá tó jẹ́ pé ni wọ́n kàn gbọ́ lárúbáwá ni wọ́n lágbọ́yé ẹ̀ àgbọ́yé òun ni mímọ̀ àgbọ́yé òun ni mímọ̀ Ọlọ́run wá ní wàtò àmúpọ̀ hìlùn láhùn oúnjẹ tí yín náà tẹ́ bá ṣe ẹ̀tọ́ ni fún wọn nígbà táfà kan wá ń túmọ̀ àyà yẹn ní tẹ̀sí ìkúrútù bí bóyá nígbà wo bá yá nígbà wo bá di December tẹ́ máa ń kíbò sí á fi jáde á ṣe program lórí ẹ̀ àfà yẹn ni kódà kí wọ́n lọ pa ẹran nínú kẹ̀níìsà wọn pẹ̀lú orúkọ tí wọ́n gbàgbọ́ kẹ́ẹ̀rọ sọ pé mo dúnbú ẹran yìí ní orúkọ Jésù ó wá dúnbú ẹran yẹn àfáà yẹn sọ wípé hélò lápò àǹtàkùlù ẹ̀tọ́ ni fún yín tẹ́ jẹ́ òfin Ọlọ́run ni wípé tí wọ́n bá ti pẹ ẹran ẹ jẹ́ Ọlọ́run sì mọ̀ pé wọn ò ní fi bísí láì pẹ ẹran ìyí tí wọ́n gbàgbọ́ yẹn ni wọ́n fi pẹ ẹran. alẹ́ ẹ̀kẹ́wù sàábé jẹba lọnà ìtumọ̀ tiẹ̀ ló mú lọ́wọ́ ní tẹ̀síìrì kúrútù bí lọ́wọ́ ní tẹ̀síìrì tọ́ba rí àwọn àgbà tẹ̀síìrì méjèèjì yẹn rọ́bà mi wo inú wọn kó lọ wáyà ní tí mo kà ń. wàá rí i lóòótọ́ àwọn wọ́n dífà lórí ẹ̀ ìtò ẹ̀rá ayé àwọn sàábé ó dífà lórí rẹ̀ bọ̀ ìtí púpọ̀ wọ́n gbà ní pé kí ni o àlè jẹ́ dáadáa kódà kí wọ́n lọ parí nínú kẹ̀yìísà nínú ilé ìsìn wọn kí wọ́n gbé wá fún wa jíjẹ láàjẹ torí Ọlọ́run ti ní ẹ gbọ́dọ̀ jẹ. ẹ mẹ́jẹ ń da yín láàmú púpọ̀ jù Ọlọ́run kó sàlékún mà àtàgbọ́yé ẹnìkọ̀ọ̀kan wa ọlá ìyá nẹ́bí níwájú Ọlọ́run. so àfà ẹ ṣe sùúrù Cradle Carnival ọdún wa ní àjọṣe ni a kú ìpalẹ̀mọ́ rẹ̀ Ọlọ́run ò sì ní fi ọdún tèyí ṣe àṣemọ fún wa láyé nínú ìlú Ògbómọ̀ṣọ́ á ṣe púpọ̀ rẹ̀ lókè ìpẹ́ àlùbáríkà nẹ́bí níwájú Ọlọ́run wala la hawla wala quwwata illa bika ya arhamar rahimin. ó dà pé mo ti wá sọ pé wọ́n bẹ́ ètò ní wọ́n bẹ́ fi ọdún yẹn kówó jẹ ni àáfàá kan ti sọ̀rọ̀ nípa àáfàá yín nípa ẹni tẹ̀lé ṣé mo lè rí ibi tó ti sọ náà tó ti já mọ irú ẹni tẹ̀lé ẹjẹ́ wò ná ó yẹ kí n lè rí i. ẹ̀yin tẹ́ ẹ̀ fún wa ṣèbí ọmọ àtẹlẹ yẹn ló ní wọ́n ẹ̀kọ́ kún mímọ̀ jẹ́ wọn ò lọ́sọ̀ pé gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ti gbé àrẹ tọ́lọ́ mú. ọ̀hún ni wọ́n yà fún ẹ́ ní kẹlẹ́ ní nígbà yìí àbẹ́kú àbẹ́rí wọ́n dúró tó ti bẹ̀rẹ̀ lórí sọ́dún. ọ̀rọ̀ yìí mò ń rẹ́rìn kì í ṣe pé ń dùn mí nínú. torí pé kí ni wọ́n ní bọ́mọ ẹni tó bá ṣe ní tí ò dáa ó ṣe làáwí ó ṣe fún yín ẹ̀yin ẹ̀ mo ti gbé yín sórí àtẹ ká ló kọ ara ẹ nìkan ló ń dábàjẹ́ ni ká ló kọ ara ẹ nìkan ló ń dábàjẹ́ ló kọ táwọn òbí rẹ sọ àbúrò kọ tó sọ́ra rẹ ká ní ló ń dábàjẹ́ ni kò sí wàhálà àmọ́ orúkọ ìlú tó parọ́ ẹ̀ mẹ́rẹ̀ tó jẹ́ orúkọ ìlú tó parọ́ ẹ̀ mẹ́rẹ̀ tó jẹ́ tí wọ́n wá ń bú mọ́ ọ lára ìní tí ń dùn wá àmọ́ òwò ẹ̀sìn rẹ níta òwò ẹ̀sìn rẹ níta ẹ̀jẹ̀ ń gbọ́ díẹ̀. yahayu yakọ̀yù ọ̀rọ̀ yẹn pọ̀ jù àfáà tó sọ̀rọ̀ yìí àwọn dàná àwọn wọn fi ń bí ọ̀rọ̀ yẹn pọ̀ díẹ̀ wọn ní ìwọ màálè tí wọ́n gbé ọwá di oyè ńlẹ̀ bàbá ń bàbá that is a dirty slap on you and your followers èmi ò mẹ́ni tí ń bá wí o àmẹ́ni tí òun kó lè máa bá wí o dirty slap ní lójú rẹ̀ àtọ́jú àwọn tí ń tẹ̀lé ọmọ àlè tí wọ́n gbé wá di oyè ńlẹ̀ bàbá oníbàbá bó làfáàyè ṣe mẹ̀tàn gbogbo àwọn tí wọ́n ń sọ yìí náà afáàyè ṣe sùúrù bá. ṣẹgbọ́
níjọ́ tó gun orí oyè ìmáàmù ìlú ti dàrú. Ẹ̀yin tẹ́ ẹ sọ pé nígbà tó bá dé nílùú dàrú, àwọn tó mọ̀dí ọ̀rọ̀ ní, àwọn tí wọ́n mú òdodo tí wọ́n dúró lórí òdodo ní, níjọ́ tó gun orí oyè ìmáàmù, níjọ́ náà nílùú Ògbómọ̀ṣọ́ ti dàrú, níjọ́ náà lọ́kọ àtìyàwó gbọ́ ahọ́n ara wọn yé, níjọ́ náà lẹ́gbọ́n àtàbúrò dọ̀tá, níjọ́ náà ní bàbá àti ọmọ dọ̀tá, níjọ́ náà níyá àti ọmọ wọn ò jọ ṣe pọ̀ mọ́, àwọn ọ̀rẹ́ wọ́n pínyà, àwọn ìjọ wọ́n ẹ wá fọ́ gbogbo ìjọ àwọn dínìdínì ẹ wá fọ́ wọn sí méjì méjì níjọ́ tó gun orí oyè ni. Àfáà yẹn ó mọ ó kì rẹ o wàláì nínú àwọn tí èèyàn máa ń ná lówó tí bá ń kíyàn. Àfáà yìí jẹ́ kan bẹ́ẹ̀ o, torí àwọn nínú tùmọ̀ tí ẹ̀ bá máa ń ná wọn lówó nígbà wọn bá tún bá kíyàn délédélé. Àfáà yìí náà ní sáàbù owó torí ó kì ọ́. Yí dìdí méjì irú rẹ̀ ló wá lọ sọ̀rọ̀ sá ókè ó sọ̀rọ̀ sá àfa àlàfà fi ń dé sí padà ó sẹ̀ wá yé mi báyìí nísìnyí ẹ tẹ̀wájú sà. Yé! Ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé irọ́ o, irọ́ ilé mi ò nígbà o. Àfa lọ́lọ́run ó rí àlùbáríkà àwọn tó bí ó wá tí wá ní kò níran, ń gbọ́ sọ kò níran ni. Bó bá níran àwọn ta nìran rẹ̀. Ẹ bá ń bí léèrè ta ni bàbá rẹ̀. Man abuka. Man abuka ta ni bàbá rẹ̀. Nígbà tá n ka nínú jẹ̀dídì wọ́n ní abi ismuhu lágbájá ta ni bàbá rẹ̀. Nùrídù sùrọ́tàhù a nílò fọ́tò rẹ̀. Nùrídù sùrọ́tàhù sùrọ́tà àbá a nílò fọ́tò bàbá rẹ̀. Afẹ́ ẹ tẹ̀wájú. Ẹ gbọ́ ó di ọdún mélòó tó gun orí oyè fífi ń sọ̀rọ̀ sọ. Ọdún kèèló tó gun orí oyè ní tó fi wá jẹ́ pé ìwọ yìí kan náà ni àwọn mọ̀lẹ́kàzíyà wọ́n á kó bọ́, àwọn àdàbíyà wọ́n á kó bọ́, kódà àwọn sàlàfíyà wọ́n á tún kó bọ́. Àwọn sàlàfíyà náà kó bọ́ o. Àwọn ọmọ àfáà wa dáadáa ní kí ló kọ Al-Madina wọ́n kó bọ́. Àwọn tó pèrè àwọn ọmọ rẹ̀ ṣé tó bá wá ṣe kinní kan táṣírí rẹ̀ bá wá tú níbẹ̀ ó wà sọ máa dì náà pé wò èyí sára wọn mọ́. Tó bá lòun àwọn tó jẹ́ pẹ̀lú rẹ̀ yìí ló fi ń ṣe báyìí tó bá sọ pé àwọn tó wá sọ pẹ̀lú wọn èyí ṣe irú nǹkan báyìí èmi èyí ṣe bẹ́ẹ̀ o èmi èyí ṣe súfí èmi èyí ṣe kíni sálàfí àmọ́ mùsùlùmí ó yẹ kó mùsùlùmí ni. Ìwà mùsùlùmí ló kìí ṣe ìwà mùsùlùmí kọ́ lòun ìwà mùsùlùmí. Ẹ jẹ́ n tẹ̀wájú díẹ̀ náà. Ìwà òfin èyí tábà yìí sọ yìí àfà èyí tábà yìí sọ yìí ó yẹ ká wo torí níbi àwọn tí wọ́n jọ dá ọ̀rọ̀ pọ̀ sọ fún wọn pé kí ni tí wọ́n ń kọ́ tí wọ́n ní jẹ́ káwọn ó sinmi òun gan náà ní project tóun ṣe tóun ti ná over 200 million naira lé lọ́dún mélòó. EFCC Jalalbaki àwọn kọ́kọ́ wí ni wípé I can tell you authoritatively that I have spent almost 70 million sí mọ́sálásí yẹn. Ó yẹ kí wọ́n wù ọ́ pé ọdún kèèló ló jẹ́ ọdún kèèló ló sọ̀rọ̀ yìí 70 million níbo ló ti rí 70 million níbo ló ti rí you must do the account. O tún wá ń bá àgbẹ̀ wọn náà ní project tí wọ́n ń ṣe tí wọ́n ti ná over 200 million lé lórí lọ́dún kèèló kò mọ̀ sí ìpè 4 years ní ẹ̀mọ̀ gbà mí 200 million. Níbi tó o ti wá ọdún tó o ti ń ṣe máàmù bọ̀ níbẹ̀ dákun torí ànábì Muhammad tí èmi àti ẹjọ́ láàrín tèmi ń tẹ̀lé tí wọ́n náà sì ń pàkìmọ́ra kí wọ́n náà ń tẹ̀lé dákun tó dáná torí Ọlọ́run tèmi gbàgbọ́ tí wọ́n náà sì ń pàkìmọ́ra kí wọ́n náà gbọ́ náà bá yẹn gbọ́ dákun mo ló ti kó 200 million naira jọ within 4 years níbi tó o ti wá so o jáde sọ láàrin èmi àti ẹ so o dá kó 10 million naira
ó dá àkójọ rí nínú àkáǹtì ẹ̀ sakani kò dé Allah sakani kò dé Allah àbí sẹ́mo haúsá ẹ̀yà haúsá sẹ́mo orí haúsá yẹn sọ láàrin èmi àti ẹ àtọ́lọ́run tó o dá 10 million naira àkójọ rí nígbèsè ayé rẹ ní gbogbo ọdún ní iye ọdún tó ti ń lò bọ̀ kó o tó wá jalè tó o jalè yẹn nílùú tó o ti jalè rẹ̀ òun à ń gbáàgì 200 million naira kó òun ṣe project tó wọ́ọ̀tì more than 200 million naira ẹnìkan ní àtúbọ̀tán òpùrọ̀ ò ní àtúbọ̀tán òpùrọ̀ kò ní bọ̀ àbí kò ní dá lórí ẹ̀kẹ́kọ̀ọ́ pẹ̀lú ògo Ọlọ́run àmín àmúṣà sàdúrà yẹn gbogbo ẹni tí bá ń parọ́ láàrin àwa àtẹ̀yìn àtúbọ̀tán wọn lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ yìí Ọlọ́run má jẹ́ dá mo sàmì ẹ̀ mo tún gbé tọ́ ẹnu àfà yìí wọ́n á ní owó mọ́sálásí ló ti kó àbí bò náà ṣe wí iná irọ́ jẹ́ ń tún gbọ́. Ẹni ọdún ọdún mélòó gbogbo orí òdòdó bí ti ọ̀rọ̀ sọ ní orí tí a lè ṣe àti gbọ́ yẹn. gbogbo àkáǹtì mọ́sálásí ọmọ fi gbowó sápò tiẹ̀. Yáháyù Yákọ̀yù gbogbo àkáǹtì mọ́sálásí olófi gbowó sápò tiẹ̀. Àwa wí ẹnìkan á sọ pé ìjọba àkáǹtì lọ tún àkáǹtì yẹn sí òun ní pé àkáǹtì tí wọ́n rọ̀ tẹ́lẹ̀ wọ́n rí àkáǹtì yẹn ṣe wọ́n rí kinní kan ṣe tó bá wá fẹ́ lọ sí àkáǹtì tó jẹ́ àkáǹtì ìjọ kìí ṣe àkáǹtì ìwọ nìkan ló ní àkáǹtì ìjọ àkáǹtì fún mọ́sálásí dáàkùn ṣé ìwọ nìkan ló yẹ kó jẹ́ signatory sí àkáǹtì yẹn. Àwítán wọ́n ní àwọn páànù tí wọ́n sí ẹnìkan lóun rà ní 650,000 naira wọ́n á ní owó òun nígbà tó kó wá oko fáàrẹ ààrẹ wáyé káwọn bá fowó kún ló fi tún ọ́fíìsì ń ṣe ṣùgbọ́n ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run kẹ́ ẹ rántí pé ẹ kú tẹ́ ẹ bá kú ẹsẹ̀ mẹ́fà iná ni wọ́n gbẹ́ kalẹ̀ fún yín wọ́n wá tì yín sínú ẹ̀ rántí ìjọ́un tí èèyàn máa ń sun irú yàrá tí ò ní wíńdò tí ò nílẹ̀kùn tẹ́pẹ́tẹ́ ẹ bá ti sùn ńbẹ̀ ó dijọ́ gbẹ̀dà kìámà kọ́lọ́run tó jí yín síwájú ẹ̀ tẹ́ ẹ wá sí jí síwájú Ọlọ́run nfàtàn ìràtàn ẹni tí ò wọ bàtà tí ò láṣọ lọ́rùn ẹ bẹ̀rù ọjọ́ òní ẹ sì máa pa àwọn irọ́ kọ́ngbẹ́ afáàtàn ní wàláìkàláì súnmọ́bì láì kò ní 50k nínú àkáǹtì rẹ̀ nígbà tí ó wọ Ògbómọ̀ṣọ́ kó gbé statement ọ̀sẹ̀ tí ó dé sí Ògbómọ̀ṣọ́ jáde èyí tẹ́ ẹ sọ ohun tán òun náà ti gbọ́ àwọn èèyàn ìlú sì gbọ́ wọ́n bá mi sọ fún un tó bá gbé jáde kó má ṣẹlẹ̀ sí mi ẹjọ́ pèsè sí gbogbo ayé kó kàn gbé sí péèjì ẹ̀ ó ní péèjì náà ẹjọ́ gbé kó pé iye mọ́ oṣù tí mo wọ Ògbómọ̀ṣọ́ ọjọ́ báyìí ni statement account mi ní oṣù yẹn òun nìyí iye tó ẹ fi sẹ̀ ẹ̀dá àwọn ìkàlẹ̀ èèyàn máa ní ẹ̀ẹ́dì sẹ̀sì. Ẹ̀mẹ́jì ó ṣe ẹ̀dá fún ẹ̀ẹ́dì sẹ̀sì. Ó dà ẹsẹ̀ Yunusa ẹ̀jẹ̀ ń tẹ̀síwájú àbá ìtú sọ̀rọ̀ kan. Kí ni ìjọ sẹ̀yẹ sábà la ilaha illallah. Ọ̀dọ̀ ní àkáǹtì nípò. Ó yí àkáǹtì mọ́sálásí ó yí padà sí àkáǹtì tó ń gbà ok lọ́ba ní kàlọ́ president Buhari lè mí rí late president Buhari ìní mò ń rí ìmọ̀ pé lọ́ba ní kà ní sọ̀rọ̀ tọ́ mo mọ̀ pé ẹ̀yin sábà sọ ìtì ẹ̀ bá rí ntẹ́ ẹ̀ bá dẹ̀ ṣèwádìí ẹ̀ mo mọ̀ pé kì í jáde lẹ́nu yín ajẹ́ pé bẹ́ẹ̀ ti ń sọ yìí ó sún má tó rí bẹ́ẹ̀ àmọ́ tó ń bá fẹ́ prove wa wrong àfi kó ṣe challenge kó accept challenge tẹ́ ẹ fún yẹn ẹ ti throw challenge sínú àfi kó accept ẹ̀ láti fi prove yín wrong pé bí ṣe máa ń parọ́ nù bí lọ ṣe lọ́ba ní bó ṣe máa ń parọ́ nù ìṣẹ́ṣẹ́ ìdákàǹsì mi èmi o mo ti ẹ̀fẹ́ járọ̀ bàbá yìí lónìí bàbá lọ́ba ní kàbí kí wọ́n pera wọn yìí mo fẹ́ járọ̀ yìí lónìí sáà. Àbá yìí tẹ̀ wájú.
Ah! Sọ́fẹ̀ èyí ń pọ̀ ó pọ̀. Ah! Gbogbo wọn ò ní rúgbó o. Ó dáná ṣẹ̀ríà ìsìláàmù tẹ́tẹ̀ máa mú gbó kò lè ṣe máàmù ni. Nínú ṣẹ̀ríà ìsìláàmù ẹ̀yin àfà ọ̀rọ̀ dé báyìí béèyàn bá mú gbó ṣé kò lè ṣe máàmù ni. Igbó ní mu náà ìgbà tí ò mọ tọ́kù sórí èṣù ká nílò òótọ́ ni o. Igbó ìmáàmù ọ̀fà sì kìlọ̀ fún ọ ò gbọ́ ẹ gbọ́ ìmáàmù ọ̀fà sì kìlọ̀ fún ọ ò gbọ́ àbáwá ìmáàmù àgbà lọ́fà ọlọ́run kó lékún àlàáfíà yín àtẹ̀lé gígùn. Allahu akbar àwọn ẹni ọlọ́run tọ́ àwọn ẹni ọlọ́run ń dẹ̀ sọ ọ̀dọ̀ yín náà ní sì tún wá nẹ́tíwọ́ọ̀kì wá o tọ́ àwọn ò ní sọ̀rọ̀ sá ìmáàmù ọ̀bá sì kìlọ̀ fún ọ wọ́n ló gbọ́ àbáwọn ló sọ bẹ́ẹ̀. láìláha ilà ẹ̀jẹ̀ ń dá dúró báyìí ń gbọ́ mọ́ ọ̀rọ̀ yìí pọ̀ ẹnìkan náà lẹ́wà ń kì ní àwọn oríkì tó tó báyìí tí fọ́tò wọn ló tún fi ya orí rẹ̀ kó gbé fọ́tò náà jáde ẹ fẹ́ rí bóyá ó lè jó òru ni wọ́n yà níbi tí wọ́n ti tan náà ẹ̀ lè rí i o. agídí náà fi rí 5k dà sílẹ̀ ní ọjọ́ tí wọ́n wú e ní láwàní. You see? Tèlé aṣọ sáflẹ̀tì kan ló wọ̀ níjọ́ tó wọ̀ ní. Tó dàbí ẹran tí ń yàgbẹ́. Ẹ̀jẹ̀ nǹkan kìíní ẹnìkan sọ̀rọ̀ ó ní opening of individual accounts on behalf of association or organization is a fraud under management science. Ìgbọ́ ẹ̀tún wí opening of individual accounts on behalf of association or organization is a fraud under management science. Ṣé lóòótọ́ ni? Tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ ó yẹ kí ẹ gbégbèsè ẹ̀yin mùsùlùmí ògbó máa tọ́ ẹ gbégbèsè o. History no dey forget gbogbo ń tẹ́ ẹ bá ṣe láyé ìtàn ò ní gbàgbé yín láyé. Ẹ gbọ́ gbogbo ohun tí ẹ̀dá bá ṣe wàláhì ìtàn ò kí ń gbàgbé ẹ̀. Àwọn tí wọ́n ṣe wọn látàsìkò ànábì Muhammad sallallahu alayhi wa sallam ẹ rí i pé nígbà tí wọ́n ń ka ìtàn wọn nísìnyí àwọn tó bá wọn fi rọ́ọ̀bù àwọn ọ̀rọ̀ wọn nígbà tí wọ́n wá ń tú àṣírí ìtàn bí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ jáde inú ń bí gbogbo gbà tó yẹ kí wọ́n máa sọ ọ̀rọ̀ báwọn ẹ jẹ́ ká gbàgbé ìtàn ó lágbàgbé ìtàn lọ́lọ́run fi dálé ayé ìtàn òun ni Ọlọ́run fi dálé ayé orí ìtàn ìyẹn náà máa ayé lé orí ìtàn làwọn tí ń sẹ̀mí inú ayé tí ń sẹ̀mí kódà ẹ̀sìn tá à ń sìn yìí ní ẹ̀sìn Islam àti gbogbo ohun tí ń jẹ́ ẹ̀sìn orí ìtàn ló bèsì lé bí ìtàn bá ti lọ ayé ti lọ kí ìtàn ó dúró iná ẹ̀ ní òmò jẹ́ ká yóò dúró ó yóò àṣe dáadáa torí tó o bá ṣe lónìí tó o bá kọ lónìí ayé ń bọ̀ wá kà tó bá dọ̀la tí wọ́n bá ń kàtẹ̀ èmi àti ẹ ṣé wọ́n máa kà wọ́n máa ṣàdúrà fún wa ni àbí wọ́n máa kà wọ́n máa fi tàbá sí àdáhùn ṣe ìwọ náà máa rò lọ́dọ̀ ara ẹ̀. Ìtàn là ń mẹ́kọ̀ gbogbo tá à ń ṣe yìí à ń mẹ́kọ̀ ìtàn ni ní ìsọ̀kalẹ̀ yányá ká tó a máa lọ sí tí wọ́n ní ti fẹ́ẹ̀ parí àdúrà nínú ààfin báyìí tí wọ́n ní fẹ́ẹ̀ parí àdúrà nínú ààfin báyìí ká tó a máa lọ sáàfin ní ìsọ̀kalẹ̀ yányá bàbá wọ Bagandi ibi àgbàbùn nìyẹn ẹja àgbàbẹ̀ sọ̀kalẹ̀ Ọlọ́run kó ṣàlékún àdúró ti fún yẹn Ọlọ́run kó ṣàlékún ìkúnlọ́wọ́ fún yín Ọlọ́run kó ṣàlékún ọgbọ́n ìmọ̀ òye Ọlọ́run kó bá mi ṣàlékún ẹ̀ fún yín wọlá títóbi Ọlọ́run wọlá agbára Ọlọ́run gbogbo àwọn olóyè láàfin bàbá tẹ́ ẹ dúró pẹ̀lú inú kan pẹ̀lú ọkàn kan tẹ́ ẹ máa tẹ̀lé bàbá torí kó Ògbómọ̀ṣọ́ lè bá àdójúbolẹ̀ tẹ́ ẹ ń tẹ̀lé wọn lórí kí Ògbómọ̀ṣọ́ lè bá máa ní ìdàgbàsókè dáadáa Olúwa kí ó mọ̀ sábà mi ṣàlékún dáadáa yín bàbá wa
ss ọ̀tọ̀ lórí ààrẹ àgọ́ Ògbómọ̀ṣọ́ land bàbá akínyìn bàbá wa Muhammadu Ghazali Alhaji Muhammadu Ghazali abẹ́sẹ̀ Ògbómọ̀ṣọ́ akínyìn bàbá wa onípa kí ọ̀tàn akínyìn bàbá wa ìyálòdì akínyìn bàbá mi aláròjẹ mo kí yín bàbá mi alájẹ mo kí gbogbo ẹ̀yin olóyè àti mo ti dáko bó ní ti àṣẹ báyìí ó dáa náà mo fi kábíyèsí kí gbogbo ẹ̀yin olóyè tó kù ìfojúpa ẹnìkan kan ní gbogbo yín iná ní akí Ọlọ́run kó bá wa ṣàlékún oore yín Ọlọ́run kó má da ètò òlúrú mọ yín ní orí bàbá wa imam àgbà lọ́dọ̀ bàbá wa Ṣọ̀ún bàbá wa imam Habibullah Ahmad Tijani Ajílára ìmáàmù ọba Ògbómọ̀ṣọ́ àti ìmáàmù Ògbómọ̀ṣọ́ ibi ẹ bá fi rọ́ba ẹ gbọ́dọ̀ rí ìmáàmù níbẹ̀ ìmáàmù Ògbómọ̀ṣọ́ àkèyé Ọlọ́run máa lọ yín láhán Ọlọ́run máa pa ìwà yín dá sáìdá ìwà tẹ́ ẹ̀ ń wù tọ́lọ́run fi ń nífẹ̀ẹ́ yín dákan Ọlọ́run máa padà sáìdá o gbogbo ẹ̀yin òṣèlú àfi gbogbo yín ni a kí mo kí ọ́fíìsà mi dáadáa òṣìṣẹ́ akọ́sí mo kí yín gbogbo ẹ̀yin tí Ọlọ́run wá jẹ́ ká jọ ṣe ètò yìí tó fi kú mú bí ìdodo ẹ̀fọn gbogbo yín pátá ni mo kí pé ní òun gbé sọnù bí òsè bí ọmọ lágbára Ọlọ́run ní yáwọ́ mú kú o ní wọ ọlá yín lọ́wọ́ ọlá ìyànẹ́bì níwájú Ọlọ́run ázìkí tọ́lọ́run ṣe fẹ́ nìkọ̀ọ̀kan tá a fi ń rí káàdì tá a fi ń rí dẹ́ta rà Ọlọ́run ò ní fi wá nípa o ìkòkò ọbẹ̀ wa ò ní fọ́ àṣírí wa ò ní tú ilé wa ò ní dàrú ọ̀nà wa ò ní dàrú ìlú Ògbómọ̀ṣọ́ lápapọ̀ Ọlọ́run ní jíó balẹ̀ kéèdù kánífà àjọmáfẹ́ ní inshallah assalamu alaikum wa rahmatullahi ẹ bá mi ṣí ẹ kí ni ẹ mo fẹ́ tẹ́ ṣe ẹjọ́ ẹ ṣí ẹ tó bá fi ń wò mọ́ bá mi ṣí ẹ mọ́ bá mi like ẹ comment ẹ ṣí ẹ lọ́kẹ́ assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.